àmọ́ kí ni percentage àwọn tí ń fìwé àwọn gan jẹun mo béèrè ni gbogbo certificate tí wọ́n lọ gbà ẹlòmíì ní dìgírì márùn-ún ní fi ń wà ọ̀kadà ní fi ń gùn ọmọ ọ̀dọ̀ lẹ́lòmíì fi ń ṣe tó bá dáa àádùpẹ́ tí ọ̀bà tó dáa àtúndúpẹ́ ni o èmi gan fẹ́ẹ̀lì rí o mo fẹ́ẹ̀lì èèyàn tún mú ni ọ̀pọ̀ àwọn tí wọ́n jó lówó lẹ́yìn mélòó ni wọn ló lè fìdí ìgò kan hó náà ti ń pariwo pé olówó. wọ́n lé bi ewu onúkọ́rọ̀ mi ọgbọ̀n orí mi sì wálẹ̀ díẹ̀ ọ̀rọ̀ àwọn iléèwé tẹ́ kọ́ síbí skul yìí kò sígbà tí mi ò ní competition kò sígbà tí ọ̀rọ̀ òun ò ní dọ́dọ̀ ìjọba o ariwo yìí ti pọ̀ jù fẹ́mi ariwo yìí ti pọ̀ jù kí ló dé kí n má lè sùn gbogbo jẹ́ pé àwọn èèyàn wò nírò rí pé yóò bá kọ́ sùkú yóò wo ẹ̀yìn odi ìlú kan tí yóò ṣe yóò kọ́ sí ẹ mọ̀ pé èèyàn ń gbé ilé yìí ló kọ́kọ́ dádúgbò yìí ilé yìí bó ti jẹ́ pé mò ń gira kọ́ ni ló kọ́kọ́ dádúgbò yìí gbogbo ilé kànrìnkànrìn tẹ́rí tẹ́ kọ́ yìí lẹ́yìn eléyìí ni ọkọ̀ nígbà àwọn ilé wa mọ̀ pé sùkú làwọn fi ṣe tiẹ̀ wá ro tàwa tá à ń gbé bí àwọn ọmọ yóò máa pariwo yàn kàn mo wí à ń pàdé ilé ẹjọ́ ń gbé yín lọ ilé ẹjọ́ bí ń ṣe wá wà nílé tèmi tí ń sùn tí ń wá lè sùn lọ́sàn-án gan tó jẹ́ pé ariwo ò ní jólúwe ò sùn kí ni ìtumọ̀ gbogbo ilé ẹ̀yìn tí mò ń sọ bí ọ̀rọ̀ àwọn ọmọ eré òkú ọmọ yẹn wọ́n ra gọ̀ ọ̀dáná oúnjẹ tán nìsín èédú tí wọ́n fi dáná kù kòkó òjò òde àgbàrá òjò gbé lọ bẹ́ẹ̀ ìlú ìṣẹ́mọ̀ ní ìṣẹ́ bá fi díẹ̀ kún 200 naira ni. Àjọkẹ́ sá wọ́n bì. sá yes sir. ṣé èédú yìí nìsín kójú ọ̀rọ̀ kójú ò sì gbé lọ èédú yìí bẹ́ẹ̀ ìlú ìṣẹ́mọ̀ yìí bó ṣe mọ̀ yìí tí wọ́n bá bu díẹ̀ mọ́ àpò kanu 200 naira ńlẹ̀ dùn ìgbẹ́jọ́ yín kò kú ọmọ yẹn wọ́n ra gọ̀ òkú ọmọ yẹn wọ́n ra gọ̀ ebi kẹ́yìn ó ti jẹun ní èmi lórí mi ń gbóná gbogbo ẹ̀rọ oorun sùn lóru tí mi èrò oorun sùn tẹ̀bí torí àtijọ́ àti mu yín ni àtọ́ bá jẹ́ pé tèmi nìkan kí n mọ fẹ́ jẹ bí n bá ṣeré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ṣe bí wọ́n jẹun ń jẹun tẹ̀bí torí ti yín ni gbogbo tí mò ń ṣe tẹ́yìn bá ti wá lo nǹkan kù tẹ́ bá ti dáná tán báyìí mójútó yòókù mọ̀ gbèdú. kì í kú ṣe pé bóyá èmi náà gbàgbé ẹ̀ síbẹ̀ ìgbà tí mo dáná tán èédú tó kù nínú kópọ́ọ̀tù yẹn mo dà sílẹ̀ mo wá fomi wọn pé tí n bá fi jẹun tán kí n kó sábẹ́ òun yóò fi lè gbẹ so nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá mo gbàgbé ẹ̀. kì í ṣe pé o gbàgbé ẹ̀ èmi ṣe pé o gbàgbé ẹ̀ ni torí òkú yín ọmọ yẹn wọ́n ń ra gọ̀ ẹ lè fi ilẹ̀ bẹ́ẹ̀ báwọn bó àgbàrá ògbé ó lè jáwọn ará ilé ní òkú àwọn kan rí àwọn bá kó tiẹn ìmọ̀pọ̀ gbàgbé ẹ̀ ọ̀kárẹ̀ láì. ẹ̀gbọ́n rẹ tó lọ gba rìsọ́ọ̀tì ohun èdè. wọ́n ti dé. ṣé o rí ní tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ fún ní ẹ̀ẹ̀kan wípé ọmọ tí ò kú òféèlì èmi ò sínú bàbá tí ò mọ̀ nípa education tí ìbá mọ̀ nípa education ìní sọ pé ń pè àwọn aláìlẹ́jọ́ in competition tí ń gbé wọn lọ ilé ẹjọ́ wá gbọ́ ìdí pàtàkì tí mo fi kì í láyà pé kọ́ lọ gba rìsọ́ọ̀tì tí ń bẹ̀rù wa rìsọ́ọ̀tì wàhẹ́kì ẹ̀ kọ́ lọ gbà wá
mo ti rí ọmọ tó ṣe wáyẹ́kì báwọn tí ò páàsì English àti máàsì tí bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yarí ó sọ́tì òun ọ̀nà pa ní kò tún jẹ mọ́ òun ò tún ṣe dáadáa fún mọ́ nígbà tí ilé mọ́ ọmọ ti parẹ́. Ó parẹ́ lókìkí bá kàn ládùúgbò bá dàrú. Sàràfà parẹ́ bàbá rẹ̀ ló sì fà á bàbá rẹ̀ múra kankan ní o fẹ́ẹ̀lì ládùúrú owó tó ná ládùúrú lẹ́sìnì tó ṣe owó búkú ló ń san ò wá fẹ́ẹ̀lì wọ́n sọ́tì lálẹ́ ẹjọ́ náà ìkànnù kọ̀mọ́ ń bẹ̀ o mo ti dáyé tó jọ́ mẹ́ta o bí mo ṣe wà irun funfun ti gborí mi mọ̀ ń fa ni o ọmọ kan náà bẹ Asiata náà parẹ́ Asiata parẹ́ lórí ó ṣe wáyẹ́kì náà lọ́dún náà lọ ní tí mò ń sọ nísìn ó lé lógún ọdún ìyá àti ẹnìkan ní dọ́mọ́tọ́ bàbá wọn ò yé wéré òkú ayé bàbá wọn gbogbo ìtẹ́mi ń ṣe fún yìí àwọn bàbá kan bẹ òkú ayé ni wọ́n ìyá ni ó mọ kópa ìyá Asiata ní ń kópa ìyá Asiata ò lọ kó bírí so pé yóò rata yóò kiri ata gbogbo ṣé ìdọ̀tí ni ìyá Asiata mọ̀ ṣe ọ wá fi rọmọ ẹ ní sùkú Asiata wá ṣe wáyẹ́kì Asiata wá páàsì ìyá Asiata wá sínú bí ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ bá kúngbé ní bá ń sọ fún Asiata ṣe bí gànmọ́lé tí wọ́n fi ń pa ikán torí ikán gba gbogbo ilé ọba ìnáwó bá lọ ra gànmọ́lé ní Asiata mú Asiata kú ó kú ẹ wá sọ fún mi ṣé bí Adédìbú náà ṣe ń dorí kodò tí ń ronú tèmi náà bá wá fara ya tó bá páàsì ìní kan a mọ̀ ṣe pówó tí mo náà romila gbèsè sí bẹ́ńlẹ̀ dìsìn àmọ́ ọmọ tí ò kú òféèlì tó bá dé tí rìsọ́ọ̀tì bá dáa inú mi ó dùn tó bá tún dé àǹdà kejì àárọ̀ra àrọ̀ ni àwọn èèkàn tí wọ́n jí èèyàn ní Nàìjíríà àti lágbàáyé ẹlòmíín ṣe wáyẹ́kì tiẹ̀ lẹ́ẹ̀mẹsàn-án ẹlòmíì ẹ̀ẹ̀méje ìdí tí mo sọ bẹ́ẹ̀ lò kì í ṣe pé mi náà mọ importance education education Ṣèyí Mákindé di gómìnà lónìí tí ó bá kàwé kò lè di gómìnà Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì Nàìjíríà lẹ́nu tí ó bá tí bá ń ṣe èbó báyìí èyí ò fẹ́ lè mọ̀ pọn lẹ́nu la àwọn èbó rí gidigidi lẹ́rìí ṣe pàmì àwọn tí wọ́n ní ọ̀kàwé yóò ní kàkàwé kàkàwé èèyàn ń ṣèbò orí gidigidi báyẹn ní ọ̀kàwé ìrìbí tí Bọ́lá Ahmed Tinubu ti ṣèbò ó lọ pàdé kan ní London ó lọ pàdé kan ní France nígbà tí mò ń wò lórí tẹlifíṣàn báwọn èèbó ṣe dẹnu lẹ́nu tí ń wò tí pé Yorùbá tó gbé èbó báyìí wà wọ́n ń pọn lẹ́nu lánìí Bọ́lá Ahmed Tinubu irú báwọn ni mo fẹ́ kọ́ mọ̀ ní ọ̀dà àtiwọ́ náà obìnrin kan náà bẹ Nàìjíríà ní ìsìn tí ń rọ gbogbo àgbáyé kí èèkan lóbìnrin òkú oúnjẹ èwú àlà ni wọ́n ń pè àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀làpọ̀ kàwé ní Àjọkẹ́ gbogbo yín lẹ́ẹ̀ jẹ èèyàn gbogbo yín lẹ́ẹ̀ jẹ èèyàn ìdí náà tèmi fi sọ pé kọ́mọ ronú tí ọba ti kú kò sí tí ò lè dà láyé Ọlọ́run ní pọ́nmọ́ wa o gbogbo yín lẹ́ẹ̀ ṣoríire o ẹ múra síwèé yín o wọ́n torí tí mo sọ wọn kẹ́ mọ́ wá kàwé dójú àmì. Kí ló wí? Gbé fóònù fún mi. Hello Adédìbú, níbo ló wà? Cyber cafe. Bó wá níṣẹ́ ti wò ó? Tó dáa. Pépà mélòó gan ni sọ́bjẹ́tì mélòó ló ṣe? Mẹ́sàn-án ni gbogbo ẹ̀ ló dá délẹ̀.
gbogbo rìsọ́ọ̀tì ẹ ló dáa délẹ̀ F9 kan D7 kan ló wà ń bẹ̀ sọ́bjẹ́tì mélòó pépà mélòó lẹ ṣe 9 F9 kan D7 kan English ńkọ́ àti máàsì tó o pass English àti máàsì ó wá jẹ́ pépà méje B C D7 kan àti F9 kan iná ni o ní mo dúpẹ́ o ọfẹ́ ìyáálé bàbá yà ṣerú ẹ mo retí o mọ̀pẹ́ o mo dúpẹ́ orí mi o ọmọ mi bá ti wà ẹ́ kí mo dúpẹ́ o